gbogbo ọ̀nà kọ́nà ló máa fi make sure pé òun wá owó kóun rí. bóyá mo lè rí owó kan yá lọ́dọ̀ ẹ̀ bóyá báǹkì tó ti ń ṣiṣẹ́ yẹn. mo ti sọ fún ẹ mo ní mi ò fẹ́ rí ẹnì kankan I don't want to see anybody now. wàá wà bí láti àárọ̀ tílẹ̀ máa fi ṣú wọn náà ló máa mójútó ibà ní gbogbo òru tọ́wọ́n bá ń sùn tílẹ̀ máa tún fi mọ́ láì ṣọlọ́run. ẹ pe ara yín ní ọ̀rẹ́ kòríkòsùn àmọ́ eré ikú lè ń bára yín sá. ó fà wàhálà tó báyìí lórí fóònù torí ọ̀rọ̀ owó lẹ́wọ̀n ń kọ́ ẹ̀mí ara yín sókè tó fẹ́ gbowó yín lọ́wọ́ èèyàn. mo ti rí inú owó náà but mi ò kàn lè kó wá bẹ́ẹ̀ because agreement ni mo fẹ́ tẹ̀lé. wọ́n gbó ẹ lọ. wàá kàn lójọ́ ńjọ́ kan báyìí wàá kàn káńkọ̀ sí ẹ lọ báyìí the next one máa rí báyìí wàá ti wà lórí tébù kan báyìí wọ́n á ti fokùn sí ẹ lọ́rùn á faṣọ sí wàá kàn ṣe báyìí òkú nìyẹn o dẹ̀ ní mọ̀ pé olórojọ́ para ẹ̀ you are a very stupid person. gẹ́gẹ́ bó ṣe mọ̀ ní as Mr. Calculator ó yẹ kó mọ̀ pé mi ò ní gbégbèsè kankan kí n má calculate.